kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti ilé-iṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Akoni èèyàn ni ọmọbìnrin mi tó jáde láyé o. Saidi Balogun sọ̀rọ̀ lórí ikú Zinat Balogun. Gbajúgbajà òṣèré tíátà Yorùbá Saidi Balogun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wàlátà ti ṣàpèjúwe ọmọbìnrin rẹ̀ Zinat Balogun tí ó kú láìpẹ́ yìí gẹ́gẹ́ bí akọni èèyàn. Balogun sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó Instagram rẹ̀ lọ́jọ́ àìkú. Ní òwúrọ̀ ọjọ́ ẹtì ọjọ́ 5 oṣù kẹwàá yìí ni ìlúmọ̀ọ́ká òṣèré náà kéde ikú ọmọ rẹ̀. Nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó Instagram rẹ̀ lọ́jọ́ àìkú lórúkọ ìdílé Balogun ni ó ti fi kí gbogbo ọ̀rẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ àti gbogbo èèyàn tó bá kẹ́dùn pẹ̀lú ìdílé rẹ̀ lásìkò tí ọmọ náà jáde láyé. Ó ṣàpèjúwe ọmọbìnrin náà gẹ́gẹ́ bí obìnrin ogun tó gbé ìgbé ayé rẹ̀ dáadáa tí ó sì máa ń kún fún ayọ̀ nígbà gbogbo. Zinat tún jẹ́ ọmọ kan tó máa ń kún fún ìrètí nígbà gbogbo. Ó ní ọmọ náà gbọ́n bí obìnrin tó ti wà nílé ọkọ. Zinat jẹ́ ẹnìkan tí kò ní ìgbàgbọ́ wípé òun lè ní ìjákulẹ̀ nínú ohunkóhun tó bá ń ṣe. Gbogbo èèyàn tí Zinat bá ń ṣe iṣẹ́ pẹ̀lú ni ó ń fi ìfẹ́ hàn sí nígbà ayé rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni a máa ń fi ṣe ìrántí rẹ̀ lẹ́yìn tí ó fi ayé sílẹ̀. Ọjọ́ méjì tí ó ṣe pàtàkì jùlọ láyé ni ọjọ́ tí a bá wá sí ayé àti ọjọ́ tí a bá kú. Ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì ni kí a gbé ilé ayé ṣe rere o. Zinat máa ń gbìyànjú láti ṣe ohun tó dára ní gbogbo ìgbà fún ẹbí rẹ̀. Táwọn èèyàn ẹbí Balogun ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tí Saidi fi léde lójú òpó Instagram rẹ̀. Saidi tẹ̀síwájú nínú àtẹ̀jáde ọ̀hún lẹ́yìn tó sọ pé ọmọbìnrin ọ̀hún tó dolóògbé náà máa ń sọ fún lọ́pọ̀ ìgbà pé kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o bàbá mi, àmọ́ mo máa yí padà. Àgbà ọ̀jẹ̀ òṣèré náà ní kò sí nǹkan kan tí òun lè yí padà nínú ìwà ọmọ òun tó dolóògbé. Ó ní orúkọ ọmọ náà máa ń rò ní gbogbo ìgbà torí ó jẹ́ onírẹ̀lẹ̀, olódodo, ó sì tún ní omi àánú lójú. Ìlúmọ̀ọ́ká òṣèré náà sọ wípé Elédùmarè ló fún òun lọ́mọ òun náà ló sì gbà padà. Ó wá gbàdúrà pé kí Ọlọ́run tẹ ọmọ náà sí afẹ́fẹ́ rere. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.